ẹ̀yin ọba láyé, ẹ má fa aṣọ iyì àti àpọ́nlé tí ń bẹ lára yín, ẹ má fà ya o. Ẹ fi òṣèlú lẹ̀ fáwọn olóṣèlú. Ìdàgbàsókè ìlú àti ètò ààbò òun ni kẹ́ ẹ gbájúmọ́ o. Àwọn ẹgbẹ́ kan ni wọ́n ń jáwé akíwọ́wọ́ fáwọn ọba aládé ní Kwara. Yorùbá bọ̀ wọ́n ní ohun tí dunni báyìí òun ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni, èyí tó mú kí àwọn ẹgbẹ́ kan tí wọ́n porúkọ ara wọn ní People's Voice Advocacy Network tí wọ́n sì ń sọ tí wọ́n ń jáwé akíwọ́wọ́ fáwọn ọba láyé. Wọ́n ní ipò ohun táwọn ọba láyé tán ṣe lásìkò yìí ó jẹ́ ohun tó ń kọni lóminú o, léyìí tó jẹ́ pé wọ́n ẹ̀kọ́ máa wá ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ṣe ni àwọn orí adé àti ọrùn èjìgbàlẹ̀kẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìpàdé káàkiri. Wọ́n sọra wọn di olóṣèlú, léyìí tó lè fa aṣọ iyì àti àpọ́nlé tó lè fà mọ́ wọn lára ya. Nínú àtẹ̀jáde kan èyí tí igbákejì agbẹnusọ fún ẹgbẹ́ ọ̀hún, ìyẹn onímọ̀-ẹ̀rọ Abdulrahim Kẹ́hìndé tó fi léde tó tẹ àtótóaré lọ́wọ́, ló ti sọ pé ominú ti ń kọ àwọn báyìí o, gẹ́gẹ́ bí àwọn ọba aláyé bóyá sọra wọn di olóṣèlú tí wọ́n sì ń ṣe ìpàdé òṣèlú káàkiri, léyìí tó jẹ́ pé ètò ààbò kọ̀rọ̀jájá ní ìpínlẹ̀ Kwara báyìí o. Ṣùgbọ́n àwọn ọba aláyé fẹ́ kàn wá ìlọsíwájú àti ìdàgbàsókè kí wọ́n mú bá ìlú. Ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìpàdé tí wọ́n sì ń polongo pé àwọn fẹ́ kàn gbé ipò gómìnà lọ sí àríwá Kwara lọ́dún 2027. Kẹ́hìndé tẹ̀síwájú, ó ní ẹ̀yin ọba aláyé, èyí tẹ̀ ń ṣe yìí yóò faṣọ iyì àti àpọ́nlé, yóò fà mọ́ yín lára pẹ́rẹpẹ̀rẹ ni o. Ẹ kọjú mọ́ ìlú, ẹ má ṣe ìlú yín. Ọba tí má ti ń ṣe òṣèlú kò ní ní ìmọ̀ o. Ọba aláyé kò gbọdọ̀ sọ pé òun ṣe òṣèlú kan àbí kó lóun ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ kankan. Fún ìdí eléyìí, ẹ̀yin ọba aláyé, ẹ má faṣọ iyì tí ń bẹ lára yín, ẹ má fà ya o. Òun ni ariwo tí ẹgbẹ́ yìí tí wọ́n ń pa fún àwọn ọba aláyé nípínlẹ̀ Kwara. Ẹ ṣe ṣan tẹ́yìn darapọ̀ mọ́ àtúntàrẹ. Àwọn adigunjalè ìgárá ọlọ́ṣà ṣe àkọlù sí ọlọ́kọ̀ kan nílùú Ìlọrin, wọ́n sì jí owó tó tó owó sá lọ. Àwọn adigunjalè mẹ́rin ni wọ́n ti ṣe ìkọlù sí awakọ̀ kan nílùú Ìlọrin ní dédé aago 11:30 ààbọ̀ ní òní ọjọ́ Jímọ̀, lásìkò tí awakọ̀ náà ń gbé owó lọ sí ilé ìfowópamọ́. Wọ́n sì gbé owó tó tó owó sá lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétòun fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ọkọ̀ ńlá Sienna kan ni àwọn ọ̀daràn ìgárá ọlọ́ṣà yìí gbé wá lásìkò tán fẹ́ fi wá jí owó gbé. Wọ́n sì yin awakọ̀ náà ní ìbọn látẹ́lẹwọ́. Adétòun tún fi kún pé kọmíṣánná ọlọ́pàá Adékìmí Òjó ti pàṣẹ pé kí àwọn lọ ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà àti pé àwọn yóò sì túbọ̀ tẹpá mọ́ṣẹ́ láti jẹ́ kí ètò ààbò tó dájú kó wà káàkiri ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ fún ti àṣálẹ́ tòní. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé, èyí ni kókó inú ìwé ìròyìn tó ń jáde sí etígbọ̀ọ́ láti iléeṣẹ́ Àtòtàrẹrẹ Online TV. Orúkọ tèmi ni Títílayọ̀mí Abdulkareem. Ọwọ́ ọlọ́pàá Èkó tẹ àwọn tó ń ṣe ayédèrú oògùn òyìnbó. Ó ti ṣẹlẹ̀ o, wọ́n ní ọlọ́pàá kan jalè ní ìpínlẹ̀ Èkó, wọ́n sì lù ú lálùbami. Ìdílé ọba Fúnṣẹ́nwá ní Ìjẹ̀bú-Òde kéde pé àwọn kò mọ Wàsíù Àyìndé rí, kì í ṣe ọmọ ìdílé wa, bẹ́ẹ̀ sì ni àwọn ò fún ní fọ́ọ̀mù kankan torí pé àwọn ò mọ̀ ọ́n rí. Mínísítà tẹ́lẹ̀ fétò ìròyìn Alhaji Lai Mohammed ní mo fi Ọlọ́run búra o, irọ́ ni pé àwọn sójà pààyàn ní Lẹ́kì lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari. Ọdún 5 sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ báyìí tí a kò rí ẹnìkankan kó jáde pé ẹbí òun sọnù tàbí ó kú ní Lẹ́kì.